alihamdulilayi rabi alamin ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Báyìí ló ṣe lọ níbi ayẹyẹ ètò ìsọmọlórúkọ àwọn ìbẹ́ta ti Lateef Adédìméjì ní ìlànà ti mùsùlùmí ni wọ́n fi ayẹyẹ náà ṣe ní òní. Orúkọ àwọn ìbẹ́ta òun náà lẹ́ ń rí lókè yẹn. Mi ò fẹ́ pé kó má dàbí pé mi ò pé dáadáa. Congratulations to them once again. Àwọn ọmọ náà á tó lórúkọ lágbára Ọlọ́run ní inshallah. Ẹ ti mọ̀ bẹ̀rẹ̀ wọn, ẹ ní mọ̀ òpin wọn láṣọbàmí aláwòrábí inshallah. Congratulations once again Mobipe and Lateef Adédìméjì.